Bolaji. Feyi. Bolaji. Feyi. Wow. Láti joy. Longest time. Feyi. O ti marry? Ló ṣe wà ní. No, Feyi o ti wed. Bolaji. Wo bá ṣe jọ ríra. Tá kíra. Tá ṣe dáadáa síra wa. Ìyẹn ló ti dá. Jẹ́ kó rọra wà bẹ́ẹ̀. Bolaji ìwọ o fẹ́ travel o tiẹ̀ lè bù mí gbọ́ rárá. Wo ṣàrọ̀ra fílẹ̀ bó ṣe wà yẹn o. Feyi jọ̀jọ̀ kí ni nǹkan tó ń kọ ẹ lójú kí ló fa rushing mo travel bí ọjọ́ mélòó díẹ̀ tí ó pẹ́ rárá kí n tó dé o ti Feyi kí ló dé mo ló ń lọ. Wo Bọ́lájí má jẹ́ kí yẹn bọ́dẹ̀ much ó ti ṣẹlẹ̀ jẹ́ ká kàn rọra gbà bẹ́ẹ̀ wo. No Feyi try to understand sori mo ṣe kí mo kàn lè fi ẹlẹ just like àwọn ọmọ lẹ́fù tàbí jọ ń operate now sori ọjọ́ tí mo dé ọ̀rọ̀ dáàdi gangan ọjọ́ yẹn gangan ni fóònù mi sọnù sí ní jẹ́ kí n wà able láti lè communicate pẹ̀lú ẹ má bínú. Wo Bọ́lájí wọ́n ní pé a friend in need is a friend indeed. I know. You were not there when I needed you most. Wo ṣàjẹ́ ká rọra fílẹ̀ bó ṣe wà ṣó ti gbọ́ má bínú àtúmárìrà má wọlé jẹ́ kí n tètè máa lọ torí ọkọ mi jọ̀ọ́ má bínú. a máa ríra. No ṣé nǹkan tí Feyi sọ fún mi ni pé ẹlòmíì ti fẹ́yàwó mi. Ṣé o ti marry ni? Yes, wo má bínú jàre ọ̀rẹ́ mi. Gbogbo ẹ̀ kàn bọ̀ sí emergency ni kò jẹ́ kí n lè invite you. I'm so sorry. Yeah, I'm so happy for you. How are things? Péjú àti Tọ́lá wá ńkọ́? They are all doing fine. Everybody wa okay. Àṣé òótọ́ ni òwe àwọn àgbà wípé ogún ọmọdé ò lè ṣeré pẹ́ fógún ọdún. You can say that again, my friend. Yeah. Ó ṣe ọ̀gá Ìbàdàn kọ́. Ìbàdàn wà ń bẹ̀ o, àárọ̀ ọ̀fẹ́. Mọ́mí Búkì lọ ní kí n sin àwọn wá sílùú ìpá àwọn ṣàfẹ́ gẹ̀ẹ́tì nǹkankan. Bákan dẹ̀ ti lọ gẹ̀ẹ́tì àwọn nǹkan tó fẹ́ gẹ̀ẹ́tì èmi náà dẹ́ni kémi náà sáré ṣe 1 or 2 shoppings àbí báwo. In fact, mo ní special appreciation fún wọn for bringing us together again. Okay, jẹ́ ń pè fún ẹ wá fi flash mi. Okay, 00 33 727 383. Ṣé jàre ọ̀rẹ́ mi? Ọ̀gá, adúró dè mí àfi kájọ délé. Màá dúró tí màá ra nǹkan tí mo fẹ́ rà. So ti ẹ̀ pa fún mi. Kí ló ṣẹlẹ̀? Mo ti ń pe nọ́mbà ẹ̀ ti pẹ́ náà, nọ́mbà ẹ̀ kò lọ. Ọ̀rọ̀ ọ̀dẹ̀ fàájì ti jẹ́ kí fóònù fún. Kí ló dé tébù ṣe gbẹ báyìí? Wo fi yẹn lẹ̀ jàre kí ni ọkùn sọ? Ìtúgbò fi yẹn lẹ̀ mọ́ ọ̀pẹ ni ká máa sọ̀rọ̀ nípa ohun tí ó yẹ kí n bá ẹ̀kọ́ máa ṣe ni kó máa mú bí àwọn oríṣiríṣi kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. Mo kàn decide láti máa mú anything tó jẹ mọ́ bẹ́ẹ̀ yẹn mọ́ for now ni. Àti sìgá àti ọtí mo kàn ní láti stop ẹ̀ nítorí promise tí mo ṣe fún èèyàn kan. O promise me kì í ṣe pé sàárà yọ sí ẹ wọ́n ní kò má ṣe gbogbo àwọn kẹ́niyẹn mọ́. Ọ̀rọ̀ sàárà kọ́ ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ decision mi ọ̀rọ̀ kéèyàn make up mind ẹ̀ ni. Mo kàn ní láti wà trustworthy ni mo ti sọ fún ìyàwó mi pé mi ò ní mu ọtí àti sìgá mọ́ torí ó sọ pé òun ò ní tẹ̀sán òun ò ní fẹ́ and díẹ̀ jẹ́ pé ẹni tí mo like tí mo love ni so ó kú ti rí mi bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó dẹ̀ fẹ́ tí mo dẹ̀ fẹ́ wọlé tán ó dẹ̀ wò pé nǹkan tó ń fẹ́ nìyẹn mo dẹ̀ ní láti stop ẹ̀ fún torí ẹ̀ ní mi ṣe mu sìgá àtọ̀tí mọ́ mi ti ẹ̀ mú mọ́ ó wù mí mo but máa ń force ara mi láti máa gbà bọ̀ so torí ní ìṣẹ̀lẹ̀ ni ẹ̀. Ok èmi náà ti gbọ́ dáadáa wọ́n ti sọ fún mi ó lágbára díẹ̀ o ṣé bí ọmọbìnrin tó ti ń bá sọ̀rọ̀ fẹ́ tipẹ́tipẹ́ tó padà fẹ́ yẹn ṣé bí náà ló sọ fún ẹ pé kó má mutí mọ́ kó má mu sìgá mọ́. èyí ẹ̀ ṣe wà ókè ẹ̀kan ó wà ókè àtọ́ jàre kókó ṣì lọ jàre
kí ló dé tó ń gẹ̀ṣin obìnrin ojú gbà ẹ́ láìṣe ọmọdé ní Kúnlé tí mo mọ̀ gbọ́ o sórí àwọn Yorùbá tó sọ wípé ọkùnrin kan ó wà ó máa ń gẹ̀ṣin obìnrin gbogbo tíyàwó ẹ̀ bá sọ àfikún wọn ọ̀bẹ́ni méjì wí o ìwọ gangan ìwọ Kúnlé ni wọ́n bá wí àdúró kí ni pírọ́blẹ̀mù ẹ̀ kí ló ń ṣe ẹ́ ní ìwọ tá a mọ̀ Kúnlé fàájì Kúnlé bíà Kúnlé sìgá wà á dọ̀là rẹ̀ ṣe ìwọ òun wípé gbogbo tó ti ṣe kọjá yẹn ó ti gbá champion tiẹ̀ ó ti jẹ lọ nìyẹn yẹ́sì wọ́n fúnra rẹ̀ lọ àwọn òpin kí ló kàn mí láti ṣe báyìí tí mo lè fi wọ́n ìdílé padà. sórí èmi ò mọ reason tó fi di pé ó tún decide lọ́kàn ẹ̀ láti wá fẹ́ ìwé mi ò mọ nítorí o àmọ́ lẹ́yìn tó fẹ́ ẹ tán yẹn ìwọ fúnra rẹ̀ o máa ní láti jókòó kó padà rí wípé ọ̀nà tí wọn náà lè fi discipline ẹ̀ òun ni kí wọn náà wà ronú ẹ̀ báyìí. Kúnlé sórí ọmọ elépo ní ẹ̀nà o máa ní láti tún ìgò ẹ̀fọ́ wàá máa dọ́bù epo sínú ẹ̀ ni sórí gbogbo à ń ṣe fàájì nǹkan kan yẹn wàá tẹ̀ wọ́n á dọ́bù ẹ̀ ju bó ṣe ń ṣe tẹ́tẹ́lẹ̀ lọ tó bá fẹ́ gbọ́ tèmi gan mi ò kàn fẹ́ kó dàbẹ́ ní pé bóyá ọ̀rẹ́ mi fẹ́ dalé ọ̀rẹ́ ẹ̀rù ni àbí nǹkan kan. náà wàá máa tún ọtí tó mú tẹ́lẹ̀ wàá máa tún mu ní ìlọ́po méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ìfà tó bá possible gan ọ̀rẹ́ wàá make sure pé o gbé obìnrin kan mọ́ níta yes tó bá ṣe gbogbo yẹn òun fúnra rẹ̀ wá realize mistake alájókòó ọkọ mi o ṣé kìí ṣe pé mo ti ṣe nǹkan tó kù díẹ̀ káàdó sí o àbí kí ló dé tí a wá padà pè é a máa bẹ̀ ẹ́ nígbà tó bá padà bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ẹ́ yẹn ni wàá wá jẹ́ kó mọ̀ wípé gbogbo akọ́ tó ti ṣe kọjá yẹn òun lèmi náà bẹ̀rẹ̀ sí ní ṣe tèmi báyìí o ọ̀rọ̀ nìyẹn o dẹ̀ níwọ̀ Kúnlé tá a mọ̀ dáadáa mo lọ gbómi síwájú láì ṣe bíà mi ì dẹ̀ báyìí kó máa jẹ nǹkan aláta kábà ló fẹ́ pa ẹ lórí ló ṣe gbómi síwájú ó lágbára díẹ̀ òkè ìfà ọgbọ́n Kúnlé ìwọ ni mo bá sọ̀rọ̀ ògbọ́n ni. ó dàpọ̀ ọ̀rọ̀ tó ń sọ make sense ni. better. mo ń wo bí ẹni pé mo ń dọ́ lára mi lóòótọ́. yes ọ̀dà pé tí mò ń sọ yẹn. ọ̀rọ̀ mi ti wọlé sí ẹ náà bá màá yí dá ẹjọ́ tó lọ́dọ̀ ẹ̀kọ́ tí ì wá. Responsible man marrying the time yìí Kúnlé kí ni gbogbo eléyìí báyìí. ó ti sọ mo ti gbọ́ Bíbélì gan sọ wípé bínú ṣùgbọ́n má ṣiṣẹ́ ìgbà tó sọ̀rọ̀ ọ̀sìn mo wọlé ní 11 àti gbọ́ ètò wí. ó fààyè lẹ̀ fún mi láti sọ̀rọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní sọ pé ṣé ìwọ kọ́ ni mò ń pè ní mo ti mú bàjẹ́ díẹ̀ dání bó ṣe lè wò kó mọ̀ náà wà á bí ṣé ìwọ kọ́ mò ń pè ní kò dáa náà kò dáa. Kúnlé kí ni mo gbọ́ tó ń rùn lẹ́nu ẹ̀yẹn ọtí ó lọ mutí. Kúnlé torí Ọlọ́run ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo eléyìí ó ṣáà kì í ṣe báyìí tẹ́lẹ̀. máa ń ṣe tẹ́lẹ̀ máa ń ṣe dáadáa kódà ó máa ń rí sìgá lọ́wọ́ mi tí máa ń mu